It's not my a joker. Wọ́n máa jagun, wọn ò ní jagun. Africa máa bára wọn jà, wọn ò ní bára wọn jà. Wọ́n máa lo diplomacy, wọ́n máa kógun lọ sí Niger Republic. It's not a joke any longer. We are now at war. Africans are now at war. Generally, especially Niger and Niger. Ọmọ ìyá méjì, we are now fighting each other. Bóyá yóò tí gbọ́ sí, tí mọ̀. Ecowas ti sọ̀rọ̀, wọ́n ti conclude ẹ̀. Lẹ́yìn wọ́n ní kí everybody deploy military force lọ sí Niger. We are now at war. Ogun ti dé. Gbogbo wa la rí ní orí ìkànnì Yorubawuyi. I am saying this for future record purpose. Wípé Yorubawuyi mo pariwo tó. For the past 1 week now, mo fẹ́ má ní iṣẹ́ kan tó dágájíá. Bí mo gba break gan, màá wá ṣe show ni. Wípé ẹ má jẹ́ ká jagun. Kí ló fẹ́ fa ogun láàrin Africa sí Africa? Ṣùgbọ́n tó pé Africa, àwọn Ecowas, àwọn ni wọ́n mọ̀ nǹkan tí wọ́n rí. Wọ́n ní gbogbo nǹkan kọ́ ni sùúrù ló ṣe dáadáa. Wọ́n ní gbogbo nǹkan kọ́ ni wàhálà ló bàjẹ́. Wọ́n láwọn ò lọ diplomacy. Wọ́n ní military force ló lè ṣiṣẹ́. They talk and they concluded it today. Ó wà mí bí mo máa play video ẹ̀ fún yín. Ṣùgbọ́n kí tó play video yẹn fún yín, mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ǹjẹ́ ẹ mọ̀ wípé mo try níwọ̀nba tí àwọn mi gbé láti sọ. Ẹ já padà sí 26th of April. July 26, 2023. Nígbà tí àwọn ọmọ ológun Abdulrahmani tí wọ́n gba ìjọba lọ́wọ́ president wọn, President Bazoum. Wọ́n kò ńbẹ̀, wọ́n ní kò ńbẹ̀. Àjọ Ecowas lábẹ́ chairman President Nigeria in 2023. President Bola Ahmed Tinubu àti gbogbo Ecowas pátá. Wọ́n ṣe ìpàdé, wọ́n láwọn lo military force. Èmi Yorubawuyi mo bọ́ta, bóyá tó pé mo jẹ́ ọmọ tálíkà, ní ó yẹ kí wọ́n gba ọ̀rọ̀ sí mi lẹ́nu. Mo ní ẹ ṣẹ̀ṣẹ̀ ní diplomacy. Gbogbo tọ́mọ kékeré bá ṣe, kọ́ la máa fi bá wí, ó bá yẹ kọ́ mọ̀ yẹn ya pàǹdà sí ni. Ṣùgbọ́n wọ́n gbọ́, tí n bá ní wọ́n máa gbọ́rọ̀ mi, mo ń parọ́ ni. Wọ́n gbọ́ wọn ọ̀gbà ni. Wọ́n ń wò mí. Wọn ò gbọ́rọ̀ sí mi lẹ́nu ni. Wọn ò gbà tèmi ni. Ọ̀rọ̀ tí mo sọ ó di wọ́n létí. Kò wọ̀ wọ́n létí dáadáa. Now, a máa lo diplomacy, wọn ò ní lo diplomacy. Ṣùgbọ́n àwọn aláwọ̀ funfun, wọ́n tì wọ́n pé ẹ jẹ́ ẹ lọ jà. After France colonized Niger Republic, after the colonization, tell me, who are the Nigers? Àwọn lè máa rí lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n tọrọ bárà. Bárà common ní Niger gan. Wọ́n máa ń tọrọ oúnjẹ jẹ ni. Niger cannot produce anything, even their central bank. France to colonize wọn ló ń sọ iye tó máa ná fún wọn, ló ń print owó fún wọn lọ́dún. I don't know. Kí ni agreement wọn? I don't know about it, kò kàn mí. Now, wọ́n ní ìyà tí ń jẹ aráàlú jù. France ní òun fún wọn lówó, òun fún wọn ní aid. America ló máa ń support wọn ní ọdọọdún. Wọ́n lọ yarí. Wọ́n láwọn ò fẹ́ wọ̀n yẹn mọ́ kí wọ́n mú dání torí America àti France ti threat wọn pé àwọn ò ní fún wọn lówó yẹn mọ́ tí àwọn ọmọ ológun tí wọ́n bá gbé ìjọba kalẹ̀. Àwọn ọmọ ológun dáhùn. Wọ́n ní òṣàbò ò lè gbè mí, ṣe mí bó o ṣe bá mi. Nígbà tá wà lábẹ́ yín tí ẹ̀ ń ṣe tí àti ìgbàjọba tá wà ní abẹ́ alágbádá, ìyà ń jẹ wá náà ni. Nígbà tí ẹ̀ ń fún wa lówó gan, àrójútu ẹ̀. Wọ́n ní kí alágbádá kú òǹbẹ̀ kó lógun bọ́ sí. Àwọn aráàlú bọ́ síta, inú wọn ń dùn, wọ́n ń jó, wọ́n ń yọ̀. Wọ́n láwọn ti rí mẹ̀sáyà, àwọn ológun wọ́n ti gbà wọ́n lọ́wọ́ alágbádá. Ṣólógun ni mẹ̀sáyà ṣá. Ọlọ́run nìkan ló mọ tẹ́nìkan mọ̀. Bàbá Tinubu as chairman Ecowas àti àwọn Ecowas pátá, Economic Community of West African States. Gbogbo wọn pátá, wọ́n dìde. Wọ́n ní wọ́n fún wọn ní ọjọ́ méje kí wọ́n fi dá ìjọba padà fún alágbádá. Wọ́n láwọn kọ̀, wọ́n láwọn ò ní gbéjọba lẹ̀. Wọ́n threaten, wọ́n ṣe gbá, wọ́n ṣàwò. Kódà iná
tí Nàìjíríà fún Niger wọ́n lọ gé, wọ́n ti bọ́dà mọ́ wọn, wọ́n ní kí ebi pa wọ́n. Ní èní ní àárọ̀ yìí President Bazoum ó pariwo síta, ó ní hardship ti wà nílùú òun, ó níbi tí wọ́n mú pamọ́ sí torí àwọn ọmọ ológun kọ̀ wọn ò fi president wọn sílẹ̀, wọ́n mú pamọ́ àtàwọn senators kọ̀ọ̀kan. Ó ní ibi tí wọ́n mú pamọ́ sí, ó ní ìrẹsì gbígbẹ lókù tó ń jẹ nísìn torí hardship ti wà. Kódà ó sọ tó dẹ̀sẹ̀ pé òun ti jáwọ́ jásẹ̀, òun ò ṣèjọba mọ́. Ṣùgbọ́n àwọn gbàrọ̀mídẹ́lẹ́rù ajínigbó tó dọkọ ẹni, àwọn ìjọba Nàìjíríà, ìjọba Ecowas at large, wọ́n ní kò sí ní tó jọ, wọ́n gbọ́dọ̀ gba ìjọba padà fún President Bazoum ni, nítorí pé a ò fẹ́ coup d'état mọ́ ní Áfíríkà, a ò fẹ́ kí ọmọ ológun kankan kó fi ipá gba ìjọba alágbádá la fẹ́ ní Áfíríkà. Ṣùgbọ́n Yorubawuyi mọ́ pariwo wípé Mali wọ́n ṣe coup, Guinea Bissau, Guinea Conakry wọ́n ṣe coup, àwọn oríṣiríṣi ìlú ni wọ́n ṣe coup during bàbá president ex-president wa Buhari. Ṣùgbọ́n kankan ò ti díẹ̀ jáde, wọn ò fọ́ọ̀mù anti-coup d'état. Mo pariwo títí pé ó ṣe wá jẹ́ pé àsìkò èmi ló kàn, àwa Yorùbá ló kàn ni wàhálà yìí wá bẹ̀rẹ̀, tí a mọ̀ tí ojú Yorùbá rí kó tó débẹ̀ ní Nàìjíríà. Now ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀, eégún aláré, ẹ jẹ́ asáré gbọ́ bí wọ́n ṣe sọ wípé láíláí ohun tí Yorubawuyi ń sọ àti àwọn nǹkan kan wọ́n láwọn ò fẹ́ gbọ́, àwọn máa jagun yẹn ni. Àwọn náà ti declare ogun ní èní 10th. I am making this show 10th of August 2023 ní New York. Mi mọ time tẹ́ máa wà ní àwọn ìlú ti yín, but ní New York mi bí a wà ní 6 o'clock tí mo record fídíò yìí. Please listen to them. Of President Bazoum, members of his family and government. C. Uphold all measures and principles agreed upon by the extraordinary summit held on Niger on 30th July 2023. Underscore the determination of the Ecowas authority to keep all options on the table for the peaceful resolution of the crisis. Enforce all measures, in particular border closures and strict travel bans and assets freeze, on all persons or groups of individuals whose actions hinder all peaceful efforts aimed at ensuring the smooth and complete restoration of constitutional order. Warn member states who, by their action directly or indirectly, hinder the peaceful resolution of the crisis in Niger, about the consequences for their action before the community. Call on the African Union to endorse all the decisions taken by the Ecowas authority on the situation in Niger. Okay. All right. Call on all partner countries and institutions, including the United Nations, including to the United Nations, ECOWAS in its effort to ensure a quick restoration of constitutional order in conformity with its normative instruments. Direct the President of the Commission to monitor the implementation of the sanctions. Direct the Committee of the Chief of Defense Staff to activate the ECOWAS standby force with all its elements immediately. Order the deployment of the ECOWAS standby force to restore constitutional order in the Republic of Niger. Underscore its continued commitment to the restoration of constitutional order through peaceful means. Express appreciation to His Excellency General Abdusalami Abubakar, His Eminence Muhammadu Saad Abubakar, the Sultan of Sokoto, Ambassador Baba Kingibe, for the special envoy missions undertaken in Niger, Libya, and Algeria on behalf of the Chair of Authority. Express gratitude to His Excellency Bola Ahmed Tinubu,
President of the Federal Republic of Nigeria, and Chair of the Ecowas Authority for convening the extraordinary summit and for the manner in which he has been conducting the affair of the community as Chair of Authority. Done at Abuja this 10th day of August 2023. 10th day of August 2023. Ṣé o gbọ́ wá ti gbọ́ 10th day of August 2023 ni wọ́n ní kọ́ military force after all the sanctions wọ́n gé iná wọ́n ní kán wà lókùnkùn wọ́n pé iná táwọn gé yẹn wọ́n dàbí pé kò tí ká wọn lára nígbà tó ti gé iná àtọ́mà tó fi iná ṣiṣẹ́ wọ́n ti lose iṣẹ́ wọn ebi ti dé ní Niger ìyà ti dé ìyàn ti dé ebi ń pa wọ́n tẹ́lẹ̀ náà tálíkà ni wọ́n tẹ́lẹ̀ náà wọ́n ti di tán lòṣì despite all the mineral resources tí wọ́n ní human resources then almighty Elédùmarè resources tí wọ́n ní ara ẹni uranium wà tí wọ́n fi ń fa iná tí wọ́n fi ń ṣe iná àwọn ni wọ́n ní tó fi ń ṣe iná nílùú wọn but Nigeria ló fún wọn níná oríṣiríṣi independent country ni wọ́n because wọ́n ti gba independent tí wọ́n náà láti 1960 August yet wọn ò kú olóko ẹrú ṣùgbọ́n wọ́n ní ìdìtẹ̀gbàjọba ní Áfíríkà àwọn olórí Áfíríkà láwọn ò fẹ́ wọ́n láwọn ò ní faramọ́ kí anybody ọmọ ológun kan kó di ìtẹ̀gbàjọba so gbogbo àwọn gbọ́dọ̀ work hand in hand láti support láti lé àwọn ọmọ ológun Abdulrahmani kó lórí ipò Mali dìde wọ́n láwọn máa support wọn wọ́n máa support Niger àwọn African countries bíi Guinea-Bissau àwọn náà dìde many of them tá àti ẹ̀ tí mọ̀ wọ́n dìde wọ́n lè declare 6 countries pé fẹ́ bájà tó jẹ́ African countries now even the university students in Niger Republic are saying they are ready to lay down their life to fight for their country láti gba ìlú àwọn kalẹ̀ lọ́wọ́ amúnisìn wọ́n ní táwọn bá kú sí wọ́n láàrọ̀ ọmọdọ́mọ àwọn wọ́n ní wá máa enjoy ẹ̀ lọ wọ́n ní táwọn bá kú sínú tó wà ńlẹ̀ wọ́n náà rò ó kọ àwọn kò ní kú nínú ìtàn àbáwọn náà ti ṣe bí òyìnbó ni white men do fight for name they protect their name ẹni tó ṣe globe Mr. Watts àfi pè ní watts 50 watts 100 watts Julius Berger wọ́n ròyìn àwọn bridge tó ṣe torí oríṣiríṣi bẹ̀ orúkọ Julius Berger ò parẹ́ so Africa náà ti ń dìde láti fẹ́ orúkọ we are tired of saying afẹ́ owó if àwọn ọmọ school bá lè sọ pé àwọn fẹ́ lay down ẹ̀mí àwọn so ẹ jẹ́ ká tún kíní ìplay kẹ́ lè bá a gbọ́ dáadáa. Of President Bazoum, nation of the attempted coup d'etat and the continued illegal detention of President Mohamed Bazoum, his family and members of his government. Láàrin ibẹ̀ yẹn mo tí wọ́n sọ ni wípé illegal detention of President Bazoum, his family and his cabinet. Àwọn ọmọ ológun tí wọ́n fi ìtẹ̀gbà ìjọba wọ́n mú president wọn dání wọ́n mú sọ́wọ́ báyìí tó bá ń gbọ́ tí bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ wọ́n mú president wọn sọ́wọ́ wọ́n kọ̀ wọn ò filẹ̀ o àtàwọn family ẹ̀ àtàwọn èèyàn kódà ń gan ti ń pariwo pé ìrẹsì gbígbẹ lòun ń jẹ lọ́wọ́ but Ecowas ní illegal ni it's not allowed it's not tolerated ní Africa láti mú odidi president kan mú sọ́wọ́ ara àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí wọn lọ́rùn ni. B further condemns the condition in which President Bazoum is being detained and hold the CNSP fully and solely responsible for the safety, security, and physical integrity of President Bazoum, members of his family and government. Wọ́n condemn bí wọ́n ṣe mú President Bazoum sọ́wọ́
as a president ó yẹ kó ní immunity lórí wọ́n dẹ̀ ní ikú tó ń pa ojúgbẹ ẹni owó ló ń pa fún ni now tó bá lè mú president Bazoum sí ọwọ́ tí wọn ò filẹ̀ Ecowas wò pé táwọn bá dákẹ́ tara àwọn á bá wọn dákẹ́ wọ́n padà máa mú àwọn náà sọ́wọ́ ní ẹyọ kọ̀ọ̀kan bóyá. C. Uphold all measures and principles agreed upon by the extraordinary summit held on Niger on 30th July 2023. Underscore the determination of the Ecowas authority to keep all options on the table for the peaceful resolution of the crisis. Enforce all measures, in particular border closures and strict travel bans and assets freeze, on all persons or groups of individuals whose actions hinder all peaceful efforts aimed at ensuring the smooth and complete restoration of constitutional order. Warn member states who, by their action directly or indirectly, hinder the peaceful resolution of the crisis in Niger about the consequences for their action before the community. Let's go. Gbogbo àwọn tí wọ́n ṣe directly or indirectly tó bá support tó ń ṣẹlẹ̀ ní Niger Republic sanction wà lórí wọn. After tó close the border, tó close sea, tó close orí omi. Táwọn Niger náà close orí òfurufú. So ìwọ tó bá mọ̀ nípa ẹ̀ directly or indirectly sanction ó ti wà lórí tiẹ̀ náà. O lè jáde lọ síbi kankan wà níbẹ̀. But mo wá wò pé wọ́n ní kàn ṣe visa ban lórí àwọn ológun tí wọ́n gba ìjọba. Bẹ̀bí ṣé ń wo àwọn tí mo ń wò yìí sójú àwọn ilé ìjọjọ tó fẹ́ sá lọ ṣá. Mi ò mọ̀ mo kàn bèèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ni o. Ṣé àwọn tá à ń wò yìí tí wọ́n jẹ́ tó fẹ́ sá lọ ojú àwọn eléyìí ti dá o. Ojú àwọn eléyìí ti dá. But I don't know. Wọ́n lè dojú ọ̀nà kí wọ́n fọ́ o. Ṣé sure pé always a soldier is not a soldier. Àmọ́ o ẹ̀yin ọmọ ológun ẹ gbọ́dọ̀ tí ẹsẹ̀ kan bodò. Kẹ́ wá kígbe òtútù pọ̀ ní fà fún àwọn aráàlú o. Torí ẹ ṣe tán ẹ ṣe lọ gba ìjọba o. You guys have to face what nǹkan tẹ́ ẹ dálẹ̀. Ẹ má ẹ̀kú máa délẹ̀. Ẹ má dà àwọn aráàlú sí yọ́yọ́ o. Tó bá ṣe lágbára àti face ẹ. I wish you good luck. Ecowas tẹ́lẹ̀ wọ́n lágbára àti face ẹ. Ó yẹ face wọn. I wish both of you good luck. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ogun la máa ń rí. Àkímọ̀ parí ẹ̀. Wọ́n yìí sọ pé ẹni tí ó ròyìn ogun ò ní kú. Ẹ̀dá tí ó lágbẹ̀yìn ò ní dáwọ́ ná. Ọlájòkó àyà kájírì. Borí kan bá sùn arángbá. Ẹni tó máa ròyìn ogun kò ní kú. Kò sí bógun ṣe lè gbóná tó á kú àwọn tó máa ròyìn ogun yẹn. Ṣùgbọ́n ṣógun dàṣà. Ṣó yẹ káfíkà táfíkà máa bára wa jà ṣá. Tí ìjọba Tinubu ò bá jà, then a jẹ́ pé epo ti yí ọwọ́ kan, ó máa yí ọwọ́ tó kù. Tí Ecowas ò bá jà, Economic Community of West African States, tí wọn ò bá jà láti retrieve ìjọba padà fún President Bazoum, a ṣe pé epo tó yí ọwọ́ kan, ó máa yí ọwọ́ tó kù. Tí wọ́n bá jà, a ṣe wípé bí àwọn ọmọ Niger ṣe pariwo pé àwọn ní nǹkan ọrọ̀ ajé ṣùgbọ́n nǹkan ọrọ̀ ajé àwọn ń jẹ ìyà lórí ẹ̀ làwọn ṣe wárọ̀wọ̀rọ̀ kò fi ṣàdá. Does that mean pé a jẹ́ pé wọ́n cheat wọn? Only God knows why. Àti àwọn ọ̀jọ̀gbọ́n kọ̀ọ̀kan àwọn náà mọ̀ why tó ogun yẹn ṣe fẹ́ wáyé. Ọbẹ̀ òkì mú ìníkún àgbà. Call on the African Union to endorse all the decisions taken by the Ecowas authority on the situation in Niger. All African unions, the AU, to endorse ìgbésẹ̀ tí wọ́n gbé tí àwọn Ecowas gbé lórí Niger. African Union wọ́n ní ẹ fọwọ́ sí. Even though àwọn senators ní Nigeria sọ pé àwọn ò fọwọ́ sí pẹ̀lú bàbá Tinubu. Àwọn ará Nigeria náà dẹ̀ ń pariwo pé àwọn ò fọwọ́ sí pẹ̀lú bàbá Tinubu. Ṣùgbọ́n mo mọ̀ wípé
wọn ò ní máa pa wọ́n ní Niger kí Niger náà káwọ́ dání. AU wọ́n ní kẹ́ support. Further call on all partner countries and institutions, including the United Nations, to support Ecowas in its effort to ensure a quick restoration of constitutional order in conformity with its normative instruments. Wọ́n ti pe United Nations náà, UN. Wọ́n ní make sure pé order yìí ẹ bá wọn lọ́wọ́ sí. Wọ́n ti pe African countries, wọ́n ti pe United Nations, àwọn òyìnbó náà tọ̀. Ṣé ẹ gbọ́? Wọ́n ní ẹ bá wọn lọ́wọ́ sí. Ọlọ́run là wá o, ogun ti dé sí Áfíríkà o. Kò sí pé à ń ṣe nǹkan mọ́, ogun bóyá wọ́n á jagun bóyá wọ́n ò ní jagun ò sí ń bẹ̀ wọ́n, ogun ti dé. Ogun tí ò dàbí iyán, tí ò dàbí ẹ̀kọ, ogun tí ìyá ò ní dúró mú ọmọ, ogun tó máa ké, tí ìyá máa lọ lìkì mọ́bì kan tí ò ní lè bọ́ ọ̀tá. Ogun ló ń lani lóògùn. Ogun ló ń lani lóògùn. Àtògùn tá bá papọ̀ tá a bá jọ kò kún àdó tá fi ń ṣe oògùn. Àtògùn kò sí ìtamọ̀ bẹ̀rẹ̀, kò sí ìtamọ̀ ìparí ẹ̀, ìbẹ̀rẹ̀ la máa ń rí. Àbí ẹ ti rí oògùn tẹ̀mọ̀ parí ẹ̀ rí. Ẹ ti rí ogun téèyàn rí parí tẹ̀mọ̀ parí ẹ̀ rí. Àbí ẹ wá rí oògùn tó ń jáde lára yín tẹ̀mọ̀ pé bàbá yìí ló máa stop mi. Ogun. Direct the President of the Commission to monitor the implementation of the sanctions. Sanction. Direct the Committee of the Chief of Defense Staff to activate the Ecowas standby force with all its elements immediately. Order the deployment of the Ecowas standby force to restore constitutional order in the Republic of Niger. Segbo, standby force. Deploy standby forces to retrieve the constitutional back to Niger. I am not happy. Ọlọ́run bá ń gbọ́. If you see my teeth outside, inú mi ò dùn. Ogun. Mo la fẹ́ ságbà. Arúgbó tó wà ní Niger Republic ńkọ́. Ọmọ ọwọ́ tó wà ní Niger Republic ńkọ́. Ṣé ogun mọ́ aláboyún tó wà ní Niger Republic? Ogun. Bí yàn bá dífẹ̀ fún mi kó ogun á wáyé ní Áfíríkà sí Áfíríkà again. Màá jiyàn. Now. Ṣé àwọn tí wọ́n gba ìjọba nìkan ni ìbọn máa bá? Ṣé àwọn tí wọ́n gba ìjọba nìkan ni àdó olóró máa bá? Ẹni tó bímọ ẹyọ kan kò tí ì rí gbé sáré nínú ogun. Bèlèǹtàsí tó bímọ mẹ́fà o. Ogun ẹ̀ẹ́dẹ̀ wá rí diplomatic way tẹ́ lè fi ṣe kínní. Láti July 26 títí di èní Áfíríkà ẹ bá mi pín ètò yìí tó bá dọ̀la lẹ́yìn ọ̀la èmi ò ní kú ẹ̀yin ò ní sọnù mo tẹ́ bá rí sí kíní ẹ bá mi kọ sí comment section ká lè máa sọ pé ní ìgbà yẹn ní ọjọ́ yẹn obìnrin kan Yorubawuyi ló ń jẹ́ akálòlò ní tipátipá ló fi ń sọ̀rọ̀ tó ráwọn ẹ̀ lẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n gbìyànjú ó pariwo kékékéké pé ogun ò kí ń ṣe iyán kò ń ṣe láfún Abẹ́òkúta kò ń ṣe wàràkà sí Kwara ṣé iyán wá jọ
ṣé ogun wá jọ iyán ni tí wọ́n ń jẹ ní Ondo eléyìí ò ṣàmọ̀là Ìbàdàn ogun la pè ẹ bá mi pín ẹ̀yin náà share sáwọn page yín sáwọn platforms yín kó wà ń bẹ̀ wípé obìnrin kan Yorùbáwùyí ló ń jẹ́ comment yín náà ní comment section ká lè jọ sọ pé Yorùbáwùyí nígbà yẹn èmi náà wí tèmi ẹ já continue. Underscore its continued commitment to the restoration of constitutional order. Constitutional order, you know. Constitutional order, you know. Express appreciation to His Excellency General Abdulsalami Abubakar. Okay. His Eminence Muhammadu Saad Abubakar. Okay. The Sultan of Sokoto. Ambassador Baba Kingibe for the special envoy missions undertaken in Niger, on the side undertaking, Libya, and Algeria on behalf of the Chair of Authority. Express gratitude to His Excellency Bola Ahmed Tinubu. ẹ ṣáà ti ń gbọ́ àwọn tí wọ́n sign undertaking Abubakar Abdulsalam Abagana Kingibe àtàwọn tó kù wọ́n fẹ́ kà síwájú náà ní òkè lè bá a gbọ́ àwọn tí wọ́n sign undertaking bí a kì í sún mẹ́yìn díẹ̀ bóyá máa mú báírò kẹfì kọ́ kalẹ̀. Ecowas standby force with all its elements immediately. Order the deployment of the Ecowas standby force to restore constitutional order in the Republic of Niger. Underscore its continued commitment to the restoration of constitutional order through peaceful means. Express appreciation to His Excellency General Abdulsalami Abubakar, His Eminence Muhammadu Saad Abubakar, the Sultan of Sokoto, Ambassador Baba Kingibe for the special envoy missions undertaken in Niger, Libya, and Algeria on behalf of the Chair of Authority. Express gratitude to His Excellency Bola Ahmed Tinubu, President of the Federal Republic of Nigeria, and Chair of the Ecowas Authority for convening the extraordinary summit and for the manner in which he has been conducted. Baba Tinubu, there is diplomatic way tell you. Àbí your answer tight ni. To en tó dájọ́ ẹ̀wọ̀n fún Baba Awólọ́wọ̀. Ọmọ Yorùbá ni. Wọ́n ní why tó ṣe ó ní my answer tight. Abíọ́lá kò gbọ́jọba fún Babangida kò gbọ́jọba fún Abíọ́lá. Wọ́n ní kí ló dé? Ó náà ní my answer tight. Ogun ti Nàìjíríà nìyẹn. Baba Tinubu, ogun Africa yìí náà ṣe your hands are tight ni. Ẹ wọ́n ti pé Boko Haram ń bá wa fà Nàìjíríà. ICC, ebi, ìṣẹ́, ìyà, wàhálà gbogbo ẹ̀ ló ń bá Nàìjíríà fà. Dọ́là ti wọ 1,000 tán. Baba Tinubu, àti rí yẹn rán tán. Ṣé rántí pé ogun yìí? Though wọ́n appreciate yín. The affair of the community as though wọ́n appreciate Baba Tinubu. But ṣé rántí pé ogun yìí? Àpò òfìfo kò kí ń dún yànmùyànmù. Lóòótọ́ IMF wọ́n lè fún yín lówó. World lè fún yín lówó kẹ́ fi jagun yìí. Kò sí oore kankan tí pàṣẹdì. Ẹni owó tó wá wùn kí wọ́n fún yín, wọ́n yá yín. It's a payable loan. Nigeria must pay it. If Nigeria continue to exist. Wọ́n sọ fún wa pé ó tí Nigeria jẹ. Wọ́n la máa lò 100 years ká tó san tán. Ẹ tún fẹ́ jagun. Owó tí IMF máa gbé kalẹ̀ kẹ́ fi jagun nísìn. Wọ́n yá yín ni. Owó tó máa fún yín, they will borrow you in dollars, pounds, euros. Baba Tinubu, you will pay back with àwọn nǹkan tá a ní tọ́lọ̀ fún wa, àwọn nǹkan àlùmọ́nì wa. So we keep on being slave. Ẹ̀dẹ̀ wá rí diplomatic way. Tó bá tẹ̀lé pé àwọn òkú olórí oyè, ẹ̀dẹ̀ rí bẹ́ẹ̀ ṣe máa ṣe. Tó wá fi di tológun dé. Nǹkan ṣe wá. Africa.
but God knows the best. Bóyá kí nǹkan kan lè bá ṣẹlẹ̀ nínú nǹkan kan kó lè bá di nǹkan kan kó wá di nǹkan kan kó gbé nǹkan kan mì ni. Bẹ́ẹ̀ ò bá kú. Tí ẹ̀kẹ́ ẹranko ò bá bàjẹ́, báwo ni ẹ̀kẹ́ ọmọ ènìyàn ṣe máa dùn? Many souls will be lost. RIP. Sí àwọn souls tó máa sọ̀rọ̀. Because kò sí bógun ṣe fẹ́ jẹ́ tẹ̀mí ò ní sọ̀rọ̀. RIP in advance fún gbogbo àwọn tí wọ́n máa kú ní Áfíríkà lọ́wọ́ ẹ̀. Ọlọ́run àtèmi àti ìdílé mi àtẹ̀yìn àti ìdílé yín. Ọlọ́run má yẹ ká bá wọn nípò ńbẹ̀. Àwọn táwa nílùú òyìnbó sí ọkàn wa ò balẹ̀ mọ́ báyìí tó ogun ti wà l'Áfíríkà. Àwọn Fúlàní Nàìjíríà dẹ̀ ń sọ fún yín pé àwọn borders àwọn làwọn Nìjẹ̀. What if tẹ bá yìnbọn yẹn kan sí Nìjẹ̀ táwọn yìí mẹ́wàá sí South West? I am not happy. I am not happy. I am not myself tonight. Tí mò ń ṣe show yìí August 10, 2023. Me my birthday month. Yet ó yẹ kí n jẹ máa celebrate ni. Ẹ fẹ́ jagun abẹ́ ti bẹ̀rù ogun. Okay. Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú wa. Yorubawuyi lórúkọ mi, Yorubawuyi ni mo ń jẹ́. The one and only Akalolo of Yoruba nation, Adáwọn of Yoruba land. Kòkó méjì ọmọ jọmọ lọ́lẹ̀ Yorùbá. It is well. To mind you, African leaders, it is not well. Ká má para wa. Africa, missiles táwọn òyìnbó ṣe. Also Africa the battlefield. They will test it there. Ọmọ àgbà missiles wọn wá. Ogun ní so ti kò ní gbé àyìnbọn AK-47, AK-99, AK-200 missiles. Tó yẹ pé àwọn míì wà ní ẹlòmíì wà nílùú ẹ̀. A máa bọ́ǹbù ìlú onílùú. Nigeria ṣá ti kówó yẹn jọ. And our military personnel, àwọn tí wọ́n ṣe àwọn ọ̀dọ́ tí wọ́n ṣe ń jáde ṣe ayé wọn ẹ máa kó wọn lọ sójú ogun. Africa, be wise. The world need peace. Peace and peace and peace and nothing but the peace. Nothing but peace. Ayé ti civilize, ayé ti advance. Technology ti gbáyé. Tó jẹ́ wípé láàrin ìṣẹ́jú márùn-ún odidi state kan lè di ewu. Both living things, non-living things. Ó máa di ewu láàrin ìṣẹ́jú márùn-ún. Níbi tí technology dé, China lóhun ní tóhun ṣe tó yẹ pé tóhun bá jùlẹ̀ ẹ̀dá kan ò ní mímọ́ lórí ilẹ̀. Àwọn Nìjẹ̀ yìí náà àwọn funfun kan máa dé tó máa support wọn o. Ecowas are calling on the EU to support them. Àwọn kan máa support ẹ̀yin náà o. Wọ́n á padà ta nǹkan ogun fún wa ni. Àwọn mineral resources wa la máa padà fi san gbẹ̀yìn. Àwa wà níbí à ń ṣọmọ ọ̀dọ̀. Ṣé tún fẹ́ kí àwọn tó mọ tiwa tó ń bọ̀ náà kan tún wá ṣọmọ ọ̀dọ̀. Tọ́lọ́run ló máa ṣe. Ẹ̀dá ń gbìyànjú ni. God knows the best. I am not happy. Let me see if you are happy or you're not happy. Let me see that comment section. Let's talk at the comment section. Ẹ jẹ́ kí n rí nǹkan tẹ́ bá rò lórí ogun tí wọ́n declare war. Ogun. Ogun. See you on comment section. Thank you so much. Ẹ bá mi share, ẹ bá mi pín fáwọn èèyàn. And if you love, and if you have not subscribed to this YouTube channel, please subscribe because tó bá ṣe ń lọ, a máa mú wá fún yín and jẹ́ kí tí yín di. Tó bá ṣe ń lọ, tó bá pọ́n kò sọ́n ti declare war, tó bá ṣe ń lọ ṣá, a máa mú wá fún yín. Ara mi ń gbọ̀n.